kàyéfì rèé o, obìnrin kan já ìràwọ̀ ará ọ̀run pẹ̀lú lílu egúngún lálùbọ́lẹ̀ tó sì tún sọ ará ọ̀run di ará ayé pẹ̀lú ṣíṣí àwọn téégún náà dàbò ojú níta gbangba. Erinwo àjànàkú sùn bí òkè, ọba Adéyẹmí Adédìran ọwọ́ mìíràn ti ìlú Ẹ̀sà Òkè wájà. Ọ̀daràn ní gbogbo àwọn tó ń ṣekú pààyàn tó tún pariwo Allahu Akbar. Wọn kì í ṣe mùsùlùmí, bákan náà èdè lárúbáwá lásán ní Arabic, kò sọ èèyàn di sheik. Sultan tìlú Sokoto ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Bàbá Mohbad fẹ́ jogún ọmọ rẹ̀, mi ò lè fún ní ohun tó ń fẹ́. Wùmí Alọ́ba ìyàwó Mohbad ló sọ̀rọ̀ jáde síta bẹ́ẹ̀. Ó mà ṣe o, ìjì líle bá ó lé ní 1000 ilé jẹ́ káàkiri ìlú Mọ́kwa àti Bíìdá nípínlẹ̀ Niger. Àwọn ọmọ iléeṣẹ́ ológun ti ṣekú pa àwọn jàǹdùkú ọ̀daràn mẹ́ta kan lákòókò tí wọ́n ń ṣe ìwọ́de èso ààbò nípínlẹ̀ Zamfara. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa ti gùnlé iṣẹ́ ìwádìí àti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ 6 tí àwọn ajínigbé jí gbé nílégbé wọn ní yunifásítì ìpínlẹ̀ Nasarawa. Akpabio àti Oshiomhole gbéná wojú ara wọn nílé ìgbìmọ̀ asòfin látàrí àwọn òfin tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Kàyéfì rèé o, obìnrin kan já ìràwọ̀ ará ọ̀run pẹ̀lú lílu egúngún lálùbọ́lẹ̀ tó sì tún sọ ará ọ̀run di ará ayé pẹ̀lú ṣíṣí àwọn téégún náà dàbójú níta gbangba. Kò sí ohun tó gbọdọ̀ ṣe eégún tí àwọn ojú rẹ̀ yóò fi sí níta gbangba. Èèwọ̀ ni, wọn kì í ṣe bẹ́ẹ̀ níbi gbogbo tí wọ́n bá ti mọ̀ nípa ọ̀jẹ̀. Èyí rí bẹ́ẹ̀ nítorí ìgbàgbọ́ àwọn tó rọ̀ mọ́ ni pé òrìṣà tó ti òde ọ̀run wá ní egúngún jẹ́. Àṣírí rẹ̀ kò sì gbọdọ̀ tú débi tí yóò fi di èèyàn lójúde gbangba. Àmọ́ obìnrin kan ti já ìràwọ̀ egúngún kan níta báyìí. Ó bá egúngún wọ̀yá ìjà nìkan kọ́, ó tún sí àwọn ojú rẹ̀ pẹ̀lú. Níbo àti báwo ló ṣe ṣẹlẹ̀ gan-an? Ìlú kan tí wọ́n ń pè ní Urowe níjọba ìbílẹ̀ àríwá Iboeze Nsukka nípínlẹ̀ Enugu ní ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí. Egúngún tí ìṣẹ̀lẹ̀ àbùkù náà kàn ni wọ́n pe orúkọ rẹ̀ ní Omebe. A gbọ́ pé egúngún tó fẹ́ràn jàgídíjàgan ni. Gẹ́gẹ́ bí àwọn fídíò tó ṣàfihàn ohun tó ṣẹlẹ̀ ṣe fi hàn lórí ayélujára, obìnrin kan lọ sóko ni ó sì pàdé egúngún Omebe lójú ọ̀nà. Bí eégún náà ṣe rí obìnrin yìí ló kọlù, ó sì bẹ̀rẹ̀ sí lù pẹ̀lú igi ńlá kan. Obìnrin náà kò káwọ́rọ̀, bí eégún ṣe ń lù, òun náà bẹ̀rẹ̀ sí bá a jà. Ó lu egúngún náà débi tó lápẹ̀rẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí ní sí àwọn tí eégún Omebe dàbò ojú rẹ̀. Àṣé ọkọ obìnrin náà ló wà lábẹ́ ẹ̀kú egúngún. Níbi tí ìjà ọ̀hún lágbára dé, àwọn ará abúlé péjọ láti là wọ́n, ṣùgbọ́n eégún àti obìnrin tó ń bára wọn wọ ìyá àjà kò fi ara wọn sílẹ̀. Níbi tí ìjà náà ti ń lọ lọ́wọ́ ni obìnrin yìí ti sí àwọn lójú eégún Omebe. Nígbà náà ló sì rí i pé ọkọ òun ló wà lábẹ́ ẹ̀kú. Èyí ló ya ọ̀pọ̀ èèyàn lẹ́nu tí wọ́n sì ń béèrè pé kí ló lè ṣẹlẹ̀ tí ọkọ yóò gbé eégún tí yóò pàdé ìyàwó rẹ̀ lọ́nà tí yóò sì bẹ̀rẹ̀ sí fi igi ńlá lù ú. Báwọn kan ṣe ń sọ pé bóyá ìyàwó náà ti ṣe ọkọ rẹ̀ tẹ́lẹ̀ nílé ni ọkọ ṣe gbé ẹ̀kú eégún Omebe wọ̀ láti fìyà jẹ. Bẹ́ẹ̀ làwọn míì sọ pé èèwọ̀ ńlá ni nílẹ̀ Ìgbò kí irú nǹkan báyìí ṣẹlẹ̀. Wọ́n ní ìyàwó tó sí eégún lójú yìí yóò ní láti jẹ ìyà rẹ̀ bó ti wù kó jẹ́ ọkọ rẹ̀ lóru ẹkún Omebe tó. Ìjìyà ńlá ni yóò kojú obìnrin tó sí aṣọ lójú eégún. Kódà ó lè ní láti padà sí ilé àwọn òbí rẹ̀. Bàbá àgbà kan láti Nsukka, alàgbà Ọgọ́sìn Ata, ṣàpèjúwe ohun tí ìyàwó náà ṣe bí èèwọ̀ ńlá. Ó ní nínú àṣà ilẹ̀ àwọn, obìnrin náà yóò kojú ìjìyà gidi fún ohun tó ṣe kó lè bàa jẹ́ ẹ̀kọ́ fún àwọn èèyàn míì. Alàgbà Ata sọ pé bó tilẹ̀ jẹ́ pé ọkọ rẹ̀ ló wà nínú ẹ̀kú, yóò sì jìyà bíi kí wọ́n lé kúrò nílùú, kí wọ́n ní kó sanwó ìtanràn, tàbí kí wọ́n tiẹ̀ lé e dànù nílé ọkọ náà, kí wọ́n lé e sọ́dọ̀ àwọn òbí rẹ̀. Gbogbo èyí lè wáyé fún ìyàwó náà gẹ́gẹ́ bí ẹni tí kò mọ̀ pé awo egúngún wà tó sì dán ohun tí kò gbọdọ̀ ṣẹlẹ̀ wò fún eégún. Bákan náà ni ọmọ bíbí ìlú Nsukka kan, Emeka Omeje, sọ pé ó dùn òun pé ayé ti yí padà sí bó ṣe wà nígbà ìwáṣẹ̀. Ó ní tó bá jẹ́ láyé ọjọ́ òní, obìnrin kò ní dábàá àti rìn níwájú egúngún débi tí yóò ní òun fẹ́ bá a jà. Èyí ni wọ́n ló fà á tí wọn kò fi kí ń pe obìnrin sí ọ̀rọ̀ egúngún nílẹ̀ Ìgbò, tí wọn kò sì ń jẹ́ kí wọ́n mọ awo táwọn ọ̀jẹ̀ ń ṣe. Erinwo àjànàkú sùn bí òkè,
ọba adéyẹmí adédìran ọwámíràn ti ìlú ẹ̀ṣà òkè wájà. ilé ayé yìí ọjà ni ọ̀run nílé kó wà wà. gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adémọlá adélèké ti bá àwọn ẹbí ìlú ẹ̀ṣà òkè àti gbogbo ọmọ ìjẹ̀ṣà lápapọ̀ kẹ́dùn ìpapòdà ọba adéyẹmí adédìran tó wájà. nínú àtẹ̀jáde tí rasheed ọláwálé ẹni tó jẹ́ agbẹnusọ fún gómìnà adémọlá adélèké fi léde ló ti fìdí rẹ̀ múlẹ̀ pé ọba adéyẹmí adédìran ọwámíràn ti ìlú ẹ̀ṣà òkè ti wájà. àìpẹ́ yìí ni igbákejì sí ọba adéyẹmí adédìran ti ìlú ẹ̀ṣà òkè ògbóni ti ìlú ẹ̀ṣà òkè olóyè paul ọlámíjù kéde kónílé-ó-gbélé fún wákàtí 24 láti fi ṣe àwọn ètùtù pàtàkì fún ọba adéyẹmí adédìran tó wà ní orí ààrẹ. ṣùgbọ́n ìkéde kónílé-ó-gbélé náà ló mú ìpayà bá àwọn olùgbé ìlú ẹ̀ṣà òkè látàrí bí wọ́n ṣe mọ̀ pé ọba adéyẹmí ń ṣe àárẹ̀ bíi ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. nínú àtẹ̀jáde tí rasheed ọláwálé fi léde ló ti sọ bí ìpapòdà ọba adéyẹmí ṣe dùn gómìnà adémọlá adélèké tó. ó ní gómìnà adémọlá adélèké ṣe àpèjúwe ọba adéyẹmí gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ràn ìlú rẹ̀ àti ẹni tó kó èèyàn mọ́ra tó sì jẹ́ ẹni tó tún fẹ́ràn àlàáfíà gidigidi. gómìnà adélèké tún tẹ̀síwájú pé òun bá ẹbí ará àti gbogbo ọmọ bíbí ìlú ẹ̀ṣà òkè àti pàápàá jùlọ gbogbo ọmọ ìjẹ̀ṣà kẹ́dùn ìpapòdà ọba náà. gómìnà adémọlá adélèké kí wọn pé wọ́n kú ara fẹ́ra kù ti ọba ọ̀hún. gẹ́gẹ́ bí ohun tí ó wà nínú àkọsílẹ̀ ọba adéyẹmí adédìran gorí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀ ní ọjọ́ 3 oṣù kẹwàá ọdún 2004 tó sì papòdà ní ọjọ́ 6 oṣù karùn-ún ọdún 2026. ọba adéyẹmí adédìran lo ọdún 22 lórí ìtẹ́ kí ọlọ́jọ́ tó dé. ọ̀daràn ní gbogbo àwọn tó ń ṣekú pààyàn tó tún pariwo Allahu Akbar wọn kì í ṣe mùsùlùmí. bákan náà èdè lárúbáwá lásán ni arabic kò sọ èèyàn di sheik. sultan tìlú sokoto ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. sultan tìlú sokoto Saad Abubakar kẹta lọ́jọ́rú Wednesday ti sọ wípé inú iná ni ẹnikẹ́ni tó ń dá ẹ̀mí àwọn èèyàn légbodò tó tún pariwo Allahu Akbar ń lọ yóò sì jìyà ẹ̀ṣẹ̀ búburú tó ṣẹ̀. sultan fi kún pé ìwà ìpalára tó pọ̀ lápọ̀jù tí wọ́n so pọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn jẹ́ àìlóye èyí tó mú kí ìfura àti àìnígbẹ̀kẹ̀lé pọ̀ sí. ó sọ àwọn wọ̀nyí níbi ìpàdé ọdọọdún mẹ́ta àkọ́kọ́ tí ìgbìmọ̀ ẹlẹ́sìnjẹsìn Nigeria Inter-Religious Council NIREC lólú ìlú ilẹ̀ wa l'Àbújá níbi tí sultan tó jẹ́ alága ìgbìmọ̀ náà ti sọ̀rọ̀ sókè pẹ̀lú ààrẹ ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi nílẹ̀ wa Nàìjíríà CAN Daniel Okoh àti akọ̀wé síjọba àpapọ̀ George Akume. gẹ́gẹ́ bó ṣe wí ó ní ẹ jẹ́ kí ọ̀rọ̀ náà yé yékéyéké kì í ṣe nípa ọ̀rọ̀ ẹ̀sìn rárá bó ti wù kó mọ̀. ó ní ẹ jẹ́ dẹ́kun gbígbé ọ̀rọ̀ ẹ̀sìn wọ ọ̀rọ̀ tó ń wà nílẹ̀ yìí. sultan ní ẹ jẹ́ ká pè wọ́n ní irú èèyàn tí wọ́n jẹ́. ọ̀daràn paraku ni àwọn tó ń ṣekú pa àwọn èèyàn aláìṣẹ̀. wọn kì í ṣe àwọn ọ̀daràn mùsùlùmí. wọn kì í ṣe àwọn agbésùnmọ̀mí mùsùlùmí. wọn kì í ṣe àwọn agbébọn mùsùlùmí. sultan ní àwọn ohun tí wọ́n ń ṣe tako ẹ̀sìn Islam. nígbà tó ń so wàhálà náà pọ̀ mọ́ àìlóye ó ṣèkìlọ̀ tako àwọn ọ̀rọ̀ èké àṣẹ ẹ̀sìn ṣíṣe. ó fi kún pé èèyàn lóye arabic ìyẹn lárúbáwá kò sọ èèyàn di sheik. ó ní èdè lásán ní arabic èdè lárúbáwá. ó ní ìwé kíkà ṣe kókó ó ṣe pàtàkì gan. ó ní ẹnìkan lè lọ sínú ọjà kó sì pa ara rẹ̀ pẹ̀lú àdó olóró ṣekú pa àwọn èèyàn kó tún pariwo Allahu Akbar. ó ní bẹ́ẹ̀ ni Ọlọ́run tóbi ṣùgbọ́n inú iná ni onítọ̀hún lọ. sultan tìlú Sokoto sọ̀rọ̀ sókè ó ní àwọn aṣelábí náà yóò jìyà ṣíṣekú pa àwọn èèyàn aláìṣẹ̀. bàbá Mohbad fẹ́ jogún ọmọ rẹ̀ mi ò lè fún ní ohun tó ń fẹ́. Wùmí Alọ́ba ìyàwó Mohbad ló sọ̀rọ̀ jáde síta bẹ́ẹ̀. Ọmọwùmí Alọ́ba tí í ṣe ìyàwó gbajúmọ̀ olórin tàkasúfèé ní tó dolóògbé Ìlérí Olúwa Mohbad Alọ́ba ti sọ pé bàbá ọkọ òun fẹ́ jogún dúkìá ọmọ rẹ̀ ni. Wùmí ló sọ̀rọ̀ náà nínú ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú iléeṣẹ́ ìròyìn Channels. gẹ́gẹ́ bó ṣe sọ kékeré jòjòló ni òun àti Mohbad ti mọ ara wọn ìfẹ́ àwọn sì jẹ́ ojúlówó. àmọ́ ìjà òun àti bàbá Mohbad bẹ̀rẹ̀ lẹ́yìn tí òun bí ọmọ wọn Liam tán. ó ní ọ̀rọ̀ inú ilé lásán ní ọ̀rọ̀ ọ̀hún àmọ́ lẹ́yìn ọ̀rẹ̀yìn ó padà di ohun tó búrẹ́kẹ́ tí kò sì ní ṣe parí mọ́. Wùmí sọ pé ìjà náà kò bẹ̀rẹ̀ lẹ́yìn ikú Mohbad àmọ́ ó ti bẹ̀rẹ̀ kí olólùfẹ́ òun ọ̀hún tó jáde láyé. ìyàwó olóògbé náà ní bàbá ọkọ òun gbìyànjú láti yan òun jẹ látàrí pé òun jẹ́ ọmọdé
àmọ́ tí kò mọ̀ pé ọwọ́ obìnrin gan ni agbára wà. Ó ní ọ̀rọ̀ náà ti le tó bẹ́ẹ̀ tí òun kò gbàgbọ́ pé wọn yóò lè yanjú rẹ̀ mọ́. Bàbá Mohbad fẹ́ kí èsì DNA fi hàn pé Mohbad kọ́ ló ní ọmọ òun. Nígbà tó ń sọ̀rọ̀ lórí gbàsgbòs láàrin òun àti bàbá Mohbad, Wùnmí sọ pé ọ̀rọ̀ yìí ti dé ibi tí òun ò gbàgbọ́ pé àwọn lè yanjú rẹ̀ mọ́ nítorí òun ò lè fún wọn ní ohun tó ń fẹ́. Ohun tó ń fẹ́ kò lè ṣeé ṣe láéláé. Ohun tó ń fẹ́ ni pé kí àyẹ̀wò DNA ọmọ wa fi hàn pé kì í ṣe Mohbad ló ní ọmọ. Ìyàwó Mohbad ní èròǹgbà bàbá ọkọ òun ní láti jogún àwọn owó tó ń wọlé láti orí orin ọkọ òun. Wùnmí sọ pé gẹ́gẹ́ bí olórí ilé tí bàbá Mohbad bá tilẹ̀ máa jogún ọmọ rẹ̀, ó yẹ kí bàbá Mohbad ṣe ní ìlànà tó yẹ gẹ́gẹ́ bí àṣà Yorùbá. Bó tilẹ̀ jẹ́ pé ó ní òun kò sọ pé òun kò ṣe àyẹ̀wò DNA tí bàbá Mohbad ń béèrè fún. Ó ṣe ní láàánú pé kàkà kí ọkùnrin náà bá òun sọ̀rọ̀ nípa rẹ̀, níṣe ló yàn láti lọ́ọ́ máa sọ̀rọ̀ lórí ayélujára, èyí tí kò bójúmu. Wùnmí ní bàbá Mohbad kò bá òun sọ̀rọ̀ nípa DNA yàtọ̀ sí ọ̀rọ̀ tó ń sọ lórí ayélujára, àmọ́ ogún olóògbé náà gan ló jẹ ọkùnrin ọ̀hún lógún. Ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 ni Mohbad dágbére fáyé. Ó mà ṣe o, ìjì líle bá ó lé ní 1000 ilé jẹ́ káàkiri ìlú Mọ́kwá àti Bíìdá nípínlẹ̀ Niger. Àfi k'Elédùà ọba sá máa fi sọ rẹ̀ sọ wá. Ó lé ní 1000 àwọn ilégbèé tó parun lẹ́yìn tí ìjì ńlá jà ní ọ̀pọ̀ àwọn ìlú níjọba ìbílẹ̀ Mọ́kwá àti Bíìdá nípínlẹ̀ Niger. Àjọ tó ń mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Niger, Niger State Emergency Management Agency NSEMA, sọ èyí di mímọ̀ lọ́jọ́rú Wednesday. Ó sọ wípé ikọ̀ àyẹ̀wò àjọ náà ti jẹ́ dídarí lọ àwọn agbègbè tó fara káásá jákèjádò gúúsù ìpínlẹ̀ Niger lẹ́yìn àjálù burúkú náà. Olùdarí àgbà àjọ náà, Abdullahi Babahara, sọ wípé ìwádìí àkọ́kọ́ láti ìjọba Mọ́kwá ṣàfihàn ọ̀pọ̀ ìparun tó wáyé ní ọ̀pọ̀ àwọn ìlú. Ó sọ wípé ìwádìí àkọ́kọ́ fi hàn pé ó lé ní 1000 àwọn ilégbèé ló bàjẹ́ kọjá sísọ, tó ṣe bẹ́ẹ̀ parun níjọba ìbílẹ̀ Mọ́kwá tó fi mọ́ àwọn agbègbè bíi Sawmill, Pége, Wayata, Pége Station, Gírigí, Efu Sábà Líle, Tivin Masa, Yafu, Etiseyi, Akimi, Aliyu àti agbègbè Nasfat. Ara sọ wípé àwọn ìlú níjọba ìbílẹ̀ Bíìdá náà forí kásá ìjì ńlá náà. Gẹ́gẹ́ bó ṣe wí, níjọba ìbílẹ̀ Bíìdá àwọn wọ́ọ̀dù tó fara kásá ní Chenyena, Nasarufu, Bariki, Kyari, Dokosa, Magasa A àti Masaga B. Ó fi kún pé irú ìṣẹ̀lẹ̀ yìí náà tún wáyé ní àwọn ìjọba ìbílẹ̀ míì títí kan Láfún, Kacha, Gbáko àti Manga. Ó sọ wípé láfikún ìjì líle náà bá ó lé ní 100 níye ilégbèé nílùú Dagu lábẹ́ wọ́ọ̀dù Bobi níjọba ìbílẹ̀ Mariga. Àjọ NEMA sọ wípé òun ti bẹ̀rẹ̀ àyẹ̀wò ìwádìí kánmọ́nkóbó láti mọ̀ bí ìparun náà ṣe pọ̀ tó àti láti ṣàtìlẹ́yìn ohun ìdẹ̀rùn fún àwọn olùfarakásá tí wọ́n forí kásá àjálù burúkú náà. Ìṣẹ̀lẹ̀ ìjì líle náà ti sọ ọ̀pọ̀ àwọn mọ̀lẹ́bí di aláìnílé lórí lẹ́yìn tí àwọn ilé àti òrùlé ilé ti bàjẹ́ láwọn ìlú tọ́rọ̀ kàn. Ìṣẹ̀lẹ̀ àjálù ibi kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa láṣẹ Elédùà. Àwọn ọmọ iléeṣẹ́ ológun ti ṣekú pa àwọn jàǹdùkú ọ̀daràn 3 kan lákòókò tí wọ́n ń ṣe ìwọ́de ètò ààbò nípínlẹ̀ Zamfara. Àwọn ọmọ ogun ti ẹ̀ka kejì Joint Task Force North West Operation Fasanyama ti ṣekú pa àwọn jàǹdùkú ọ̀daràn 3, wọ́n sì gba àwọn ìbọn àti ọta ìbọn padà nígbà tí wọ́n ṣe ìwọ́de ètò ààbò ní ìpínlẹ̀ Zamfara. Ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n fi léde nínú àtẹ̀jáde kan tí ẹ̀ka ìròyìn fún Joint Task Force North West Operation Fasanyama Lieutenant Colonel Aliu Danja fọwọ́ sí ní Ọjọ́bọ̀. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ, àwọn ọmọ ogun náà ṣe ìwọ́de náà ní ọjọ́ 7 oṣù karùn-ún ní àwọn ìjọba ìbílẹ̀ Kaura Namuda àti Bani Magaji gẹ́gẹ́ bí ìsapá àwọn ọmọ ológun náà láti má jẹ́ kí àwọn jàǹdùkú ọ̀daràn náà ní òmìnira ìrìn àjò nínú ìpínlẹ̀ náà. Àtẹ̀jáde náà tún ṣàlàyé pé àwọn ọmọ ogun náà bá àwọn jàǹdùkú ọ̀hún tó ní ìbọn lọ́wọ́ pàdé ní abúlé Damborum níbi tí ìjà líle pẹ̀lú ìbọn ti ṣẹlẹ̀. Ó fi kún pé àwọn ọmọ ogun náà ṣẹ́gun àwọn olùkọlù náà pẹ̀lú agbára ìbọn tó lágbára tí ó mú kí wọ́n sá sẹ́yìn
lẹ́yìn tí wọ́n farapa. Àtẹ̀jáde náà tún sọ pé kò sí ọmọ ogun kankan tó farapa níbi ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n ṣàpèjúwe iṣẹ́ àwọn ọmọ ogun náà gẹ́gẹ́ bí apá kan nínú ìsapá wọn láti dojúkọ àwọn jàǹdùkú àti ìwà ọ̀daràn ní agbègbè àríwá ìwọ̀ oòrùn. Wọ́n ní àṣeyọrí tí àwọn ọmọ ogun náà ṣe kò sẹ́yìn ìfẹ́ wọn tí kò yí padà, ìfaradà àti ìkojú òṣùwọ̀n wọn. Ẹgbẹ́ àwọn ológun náà tún rọ àwọn aráàlú láti máa bá àwọn ẹ̀ka aláàbò ṣiṣẹ́ nípa pípèsè àwọn ìmọ̀ tó péye ní àkókò tó yẹ láti lè ṣèrànwọ́ fún àwọn iṣẹ́ tí ń lọ lọ́wọ́ ní agbègbè náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa ti gùnlé iṣẹ́ ìwádìí àti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ 6 tí àwọn ajínigbé jí gbé nílégbé wọn ní yunifásítì ìpínlẹ̀ Nasarawa. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa ti bẹ̀rẹ̀ ìwádìí àti iṣẹ́ ìdóòlà lẹ́yìn tí àwọn afurasí agbébọn jí àwọn akẹ́kọ̀ọ́ 6 ti ẹ̀ka engineering ní Gudi campus ti yunifásítì ìpínlẹ̀ Nasarawa ní Keffi. Wọ́n sọ pé àwọn akẹ́kọ̀ọ́ náà ni wọ́n jí gbé ní alẹ́ ọjọ́rú nígbà tí àwọn ọ̀daràn agbébọn náà ya wọ ilégbèé àwọn akẹ́kọ̀ọ́ náà ní Angwa Nizo ní Gudi ní ẹ̀gbẹ́ ìlú náà. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Rahman Nanzil ló sọ èyí nínú àtẹ̀jáde kan tí wọ́n fún àwọn oníròyìn ní Láfíà ní Ọjọ́bọ̀. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, iléeṣẹ́ ọlọ́pàá náà gba ìpè pàjáwìrì ní nǹkan bíi aago 9 alẹ́ ní ọjọ́ 6 oṣù karùn-ún ọdún 2026 pé àwọn ajínigbé náà tí ẹnikẹ́ni kò dámọ̀ ti ya wọ ilégbèé àwọn akẹ́kọ̀ọ́ náà tí wọ́n sì jí díẹ̀ lára àwọn akẹ́kọ̀ọ́ náà gbé sá lọ. Ó ní báyìí a ti dá àwọn tó fara káásá 6 náà mọ̀, gbogbo wọn sì ni akẹ́kọ̀ọ́ ti ẹ̀ka engineering ní Gudi campus ní yunifásítì ìpínlẹ̀ Nasarawa ní Keffi, pẹ̀lú ẹnìkan tí wọ́n sọ pé ó wá bẹ̀ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ náà wò nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá náà tún sọ pé kọmíṣánná ọlọ́pàá ti gbé ọ̀gá ọlọ́pàá area commander tuntun wá sí Akwanga láti ṣàkóso iṣẹ́ ní agbègbè náà títí di ìgbà tí wọ́n ó fi gba àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé náà padà. Àtẹ̀jáde náà fi kún pé wọ́n ti ké sí gbogbo àwọn òṣìṣẹ́ aláàbò lápapọ̀ tí yóò fi mọ́ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá Nigerian Police Force, Department of State Services DSS àti àwọn ọmọ ológun, àwọn ẹ̀ṣọ́ aláàbò ara ẹni làbò ìlú Nigerian Security and Civil Defence Corps, àwọn fijilantè àti gbogbo àwọn òṣìṣẹ́ aláàbò míì láti tọpasẹ̀ àwọn tó jí àwọn akẹ́kọ̀ọ́ náà gbé. Nígbà yìí iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ àwọn aráàlú pé kí wọ́n fi ọkàn wọn balẹ̀ tí wọ́n sì máa wà ní ojúlàlá kan fi ń sọrí nípa ààbò wọn. Wọ́n tún rọ àwọn aráàlú pé ẹnikẹ́ni tó bá ní ìmọ̀ tó lè ṣèrànwọ́ fún iṣẹ́ tí ń lọ lọ́wọ́ yìí kí ó tètè fi tó iléeṣẹ́ ọlọ́pàá tó súnmọ́ jùlọ létí tàbí ẹ̀ka ààbò míì. Ó tún fi kún pé àwọn ò máa jẹ́ kí àwọn ènìyàn ó mọ̀ bí ìwádìí bá ṣe ń tẹ̀síwájú. Akpabio àti Oshiomhole gbéná wojú ara wọn nílé ìgbìmọ̀ asòfin látàrí òfin tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe. Láìpẹ́ rárá ni ilé ìgbìmọ̀ asòfin àgbà Nàìjíríà ṣe àtúnṣe òfin tó de àwọn asòfin tó ti wà nílé ìgbìmọ̀ tẹ́lẹ̀ lórí bí wọ́n ṣe lè padà dupò. Olórí ilé ìgbìmọ̀ asòfin náà Godswill Akpabio àti Sẹ́nitọ́ Adams Oshiomhole tó ń sojú àríwá ìpínlẹ̀ Edo ti gbéná wojú ara wọn. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, ó tó ìṣẹ́jú 10 tí àìgbọ́ra-ẹni-yé tó wáyé láàrin àwọn méjèèjì fi ṣẹlẹ̀, lẹ́yìn náà sì ni ìpàdé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ padà. Ìtànsíraẹni náà wáyé nígbà tí Akpabio bẹ̀rẹ̀ sí ka àkọsílẹ̀ ìjókòó ọjọ́ Ìṣẹ́gun lọ́jọ́rú. Ìròyìn sọ pé bí Akpabio ṣe ń ka àkọsílẹ̀ ohun tó ṣẹlẹ̀ nílé ìgbìmọ̀ lọ́jọ́ Ìṣẹ́gun, Oshiomhole pè sí àkíyèsí kan tó ní ó tako òfin ilé, ṣùgbọ́n olórí ilé ìgbìmọ̀ asòfin náà kò gbà á láàyè láti sọ̀rọ̀. Akpabio sọ pé òfin ilé tí wọ́n ṣe ní ọdún 2023 kò fààyè gba dídá ọ̀rọ̀ mọ́ èèyàn lẹ́nu lásìkò bí èyí. Lẹ́yìn náà ni wọ́n tẹ̀síwájú nínú ìpàdé wọn. Ṣùgbọ́n kò pẹ́ tí wàhálà míì tún fi rúgbódé nígbà tí olórí ilé fẹ́ sọ̀rọ̀ lórí àtúnṣe òfin ilé ìgbìmọ̀ náà tó wáyé láìpẹ́. Bó ṣe gbẹnu lé ọ̀rọ̀ náà ni Oshiomhole tún gbìyànjú láti takò ó, ṣùgbọ́n Akpabio tún rán an létí pé òfin ọdún 2023 fún ilé náà kò fààyè gba ìdásí rẹ̀ nírú àsìkò bẹ́ẹ̀. Nígbà tí Oshiomhole takú pé òun gbọ́dọ̀ sọ̀rọ̀, Akpabio pé akójanu náà tẹ́lẹ̀ Sẹ́nitọ́ Orji Kalu láti ṣàlàyé òfin ọ̀hún fún un. Ìròyìn sọ pé Kalu dìde ó sì sọ fún Oshiomhole pé kò sí àyè láti pe àkíyèsí ohunkóhun lásìkò tí wọ́n bá ń ka ìbò àti ohun tó ṣẹlẹ̀ nílé ìgbìmọ̀ lọ́wọ́. Ìgbàgbọ́ ọ̀pọ̀ èèyàn ni pé bí kò bá sí ohun tó ṣe ẹ̀ṣẹ̀,
ẹ̀ṣẹ̀ kì í déédéé ṣẹ. Wọ́n ní àtúnṣe òfin tí ilé ìgbìmọ̀ ṣẹ̀ṣẹ̀ ṣe tí kò jẹ́ kó rọrùn fún àwọn aṣòfin kan láti lè díje padà mọ́ ló mú Oshiomhole gbarata. Tẹ́ ò bá gbàgbé, lẹ́yìn ìpàdé àtìlẹ́kùnmọ́rí kan ní ilé náà jẹ́ kó di mímọ̀ pé òun ti ṣe àtúnṣe sí abala 4 àti 5. Àwọn abala méjì yìí lè má jẹ́ kó rọrùn fún àwọn aṣòfin tó ti wà nílé àtàwọn tó ń dipò mú lọ́wọ́ láti díje. Lábẹ́ òfin náà, àwọn sẹ́nítọ̀ tí wọ́n ti wà nípò fún ó kéré tán ẹ̀ẹ̀mejì léraléra kí wọ́n tó tún yàn wọ́n ni wọ́n lè dúpò olórí. Lábẹ́ òfin 4 ọ̀dà 4 wọ́n gbọ́dọ̀ wo ipò tí olórí wà kí wọ́n tó fà á kalẹ̀ láti orí ààrẹ ilé tẹ́lẹ̀ dé orí àwọn aṣòfin tó ti ṣe sáà méjì. Òfin 5 ọ̀dà 5 náà tún pàṣẹ pé àwọn sẹ́nítọ̀ tó bá ti ṣe sáà méjì ó kéré tán ni wọ́n lè dúpò tó ṣe kókó nílé ìgbìmọ̀. Àwọn òfin yìí ti ká sẹ́nitọ́ Oshiomhole lọ́wọ́ kò pẹ̀lú bó ṣe jẹ́ pé sáà àkọ́kọ́ ló ń ṣe lọ́wọ́. Bẹ́ẹ̀ náà ló sì rí fún àwọn sẹ́nitọ̀ míì náà tó jẹ́ sáà kan ṣoṣo ni wọ́n sì ń ṣe. Bí òfin náà ṣe jẹ́ pé ó ti yí wọn lágbòdà síná ni wọ́n ló mú sẹ́nitọ́ Oshiomhole ṣe ohun tó ṣe nílé ìgbìmọ̀ aṣòfin.